Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Update eléyìí tí a mú wá fún yín yìí. Update ìjà ọ̀rọ̀ èdè àìyedè tó wáyé láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá méjì. Tá bá dẹ̀ ń sọ̀rọ̀ ọba, àwọn ọba tí ń fọba jẹ ni àwọn ọba tá ń sọ̀rọ̀ nípa yìí. Bàbá Aláàfin àti bàbá Ọọ̀ni of Ifẹ̀. A wá rí i pé Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọ́n ti dìde, wọ́n ti sọ̀rọ̀ wípé àwọn ti pe àwọn méjèèjì, pé àwọn sì ti bá wọn sọ̀rọ̀. Ẹ mọ̀ wípé ọmọ náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ́ sí àwọn méjèèjì. Bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò wọn láwọn ti bá wọn parí ẹ̀, pé eléyìí tí àwọn sì fọkàn sí wípé láṣẹ Ọlọ́run gbogbo àwọn nǹkan yìí yóò jẹ lọ, yóò rodò, yóò lọ sinmi. A wá fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ bloggers, ẹ jọ̀ọ́ ní tó bá ṣẹlẹ̀ ní kẹ́ jẹ́ ká máa wí, ẹ má jẹ́ ká tún máa dákún ọ̀rọ̀, because a rí oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn ṣáà máa gbé ká nítorí kíni, nítorí kẹ́ lè pawó online àbí torí kí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá dàrú, especially bloggers, àwa bloggers. Ẹ jọ̀ọ́. So I appreciate yín. Ẹ gbọ́ nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá tí wọ́n sọ nípa ọ̀rọ̀ bàbá Aláàfin àti bàbá Ọọ̀ni of Ifẹ̀. Ìjà ti parí, kò sí jà mọ́. I appreciate ọ́fíìsì Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Àmọ́ rí wọn bá wọn ṣe, wọ́n kú fọmọnìyàn ṣe, wọ́n kú àtúntò. Àsìkò tí wọn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tún máa spread nǹkan tí yóò sí lára ẹ̀, nǹkan tí àwọn kábíyèsí méjèèjì bá sọ, ẹ má jẹ́ ká máa sọ online. Kábíyèsí rẹ Olódùmarè. Tẹ gbogbo àwa tá jẹ́ bloggers. So àdúpẹ́ ṣe gan ni. Lórí ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá ní 1961, 1960 to 1961, ìtàn tá a bá lẹ̀ ni wípé àwọn ọ̀tá ìta ló yé sí tó fi palẹ̀ Yorùbá sí ẹ̀yìn ní títí gbàtà wà yìí. Nígbà tí mo gbọ́ ìròyìn yẹn, ibi méjèèjì ni mo kàn sí. Kí n tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, Oòduà ló fún mi lórúkọ. Kábíyèsí. Oòduà ló fún mi lórúkọ. And orí ìtẹ́ Oòduà ni kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ jókòó lé lórí. Nígbà tí wọ́n wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tán, mo dẹ̀ tún mọ́ bàbá wa Adéyẹmí Aláàfin, ibi méjèèjì la máa ń lọ. Nígbà tí wọ́n wá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, orúkọ tó wá tàn sí. Ó wá fún mi ní ààyè láti ṣiṣẹ́ tó yẹ kí n ṣe nílẹ̀ Yorùbá. Ibi méjèèjì ló ṣe pàtàkì nílẹ̀ Yorùbá, kì í ṣe fún mi nìkan o. Torí Ifẹ̀ lórísun, àwọn Aláàfin ló jagun lẹ̀ Yorùbá, ṣùgbọ́n Ifẹ̀ lórísun. Orísun ìṣe é fi ṣeré. Ẹni tó jagun lẹ̀ Yorùbá tó rán lẹ̀ Yorùbá lọ́wọ́ kò dẹ̀ ṣe é fi ṣeré. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àwọn ọba ńlá méjì tó dàbí bàbá ńlẹ̀ Yorùbá, a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀tù sí wọn. Bó tilẹ̀ wù kó dàrú tó, a gbọ́dọ̀ wọ́nà láti pẹ̀tù sí wọn. Mo bẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ láti jẹta. Ó ti bá àwọn bàbá wa méjèèjì sọ̀rọ̀ pé kán jèbù rẹ̀. Ó ti bá kábíyèsí bàbá Yèyé Aláàfin, mo ti bá wọn sọ̀rọ̀. Bá wọn sọ̀rọ̀ fún bíi 20 ìṣẹ́jú. Inú mi dẹ̀ dùn bí mo ṣe pè wọ́n, ọwọ́ kan ni bàbá gbé. Mo pe bàbá wa náà, Ọọ̀ni Ifẹ̀, Ọọ̀ni Ìrìṣà. Mo pè wọ́n, wọn gbé. Inú mi dùn nígbà tó máa di alẹ́ àná, wọ́n pè mí, wọ́n bá mi sọ̀rọ̀ gan-an. Nígbà tí mo pè wọ́n tí mi ò rí wọn rí bá sọ̀rọ̀ lórí aago, mo pe alukoro wọn. Moses Ọláparí tẹ́ rí yẹn o. Àjọjagun ọ̀rọ̀ June 12 ni o. Ọláparí was the secretary of OPC before. Ó ti jẹ́ secretary OPC rí o. So oníṣàgbára lòun náà. Mo nígbà tí mi ti get bàbá sọ̀rọ̀, mo ní jèbù rẹ o. Ọ̀rọ̀ tó bá ti sọ, bàbá ló sọ o. Máa kọ́kọ́ ṣe nípa gbọ́dọ̀ jọ wà láti àkúnlẹ̀ Yorùbá. Èmi àti Moses sọ̀rọ̀ bíi 40 minutes. Gbà tó máa délé àná, ṣe mọ̀ pé àwọn bàbá ta níwọ̀nyí, wọ́n fẹ́ràn àwọn ọmọ Yorùbá. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀. Mo dẹ̀ ń ṣèpàdé lọ́wọ́ ni. Ọba pè. Wọ́n láwọn rí aago mi
olóyìnbó ń pè ní miss call. àwọn àjọ sọ̀rọ̀ wọn mo dẹ̀ ní kán dìbò rẹ̀ oko wọn rúru káwàrú ọ̀rọ̀ yẹn jẹ́ àfọgbọ́n yanjú ẹ̀ wọ́n dẹ̀ ṣàlàyé tí mi ò lè bá yín sọ nǹkan tá a sọ. èmi náà ò tiẹ̀ lè béèrè. kí n bá yín sọ nǹkan tí mo bá Aláàfin sọ lórí afẹ́fẹ́ àrífín ni kí n bá yín sọ nǹkan tí mo bá bàbá wa. èmi náà ò tiẹ̀ wá ní gọ̀gọ̀gọ̀ kí n bí léèrè ń tẹ́ ẹ bá wọn sọ. mo ti bá wọn sọ̀rọ̀. mo jẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ torí kò sí ipò tó bá ti wà láyé yìí ọba bíi Ọọ̀ni àti Aláàfin bàbá náà jẹ́ fún ẹ bó tiẹ̀ jẹ́ president náà bàbá náà sì jẹ́. so a ti ń bá wọn sọ̀rọ̀ ẹ dẹ̀ rí i pé ọ̀rọ̀ yẹn ti ń tutù láti alẹ́ ìjẹta ṣùgbọ́n àwọn ayélujára ó jẹ́ social media ẹni wàhálà tó bá ẹni kankan tó bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá báyìí àwọn máa fi ń pawó ni wọ́n máa fẹ́ lójú gbogbo ìgbà kó dẹ́ dá torí ọjọ́ iwájú tó bá kọlu Aláàfin ọjọ́ kan wà níjà Aláàfin o kábíyèsí tó bá kọlu Ọọ̀ni of Ifẹ̀ ọjọ́ kan wà ní gateway làwọn méjèèjì wọ́n mọ̀ gbọ́ tó mọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan rẹ̀ lọ́jọ́ iwájú tí nǹkan bá tẹ̀ ṣẹlẹ̀ láàrin bàbá méjì ò gbọdọ̀ dẹ́bi fúnkàn. bá a ṣe máa pèsè bàbá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ bí inú ilé ńlá ṣe ń gbà láti àdẹ gbọdọ̀ sọ́dà rẹ̀. ẹ̀yin ò ń dẹ́bi fọ́ba ìwọ ni nílẹ̀ Yorùbá. ọba yìí jẹ̀bi. ìwọ ń dẹ́bi fọ́ba ọba yìí jẹ̀bi. àṣegbé ni. wàá máa fọgbọ́n ọgbọ́n sọ ni wàá dẹ̀ ti máa tẹ̀lé máa pé bàbá ẹ jẹ́ ká ṣí báyìí. ìwọ́n ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tó wà ní ayélujára content ló ń wá ọmọ màṣà ọmọ mèṣe ẹni tó bá dẹ̀ ti màṣà tó bá ti mèṣe ó máa ń kọsẹ̀ ayé ni. Lovers all over the world ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jọ̀ọ́ ẹ rí i pé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n sọ̀rọ̀ wọ́n ṣàtúnṣe wọ́n dẹ̀ ṣàdúrà so ẹ̀yin tẹ́ jẹ́ viewers wà nílé I appreciate yín, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. We love you all. Thanks for watching.